Hello. Now, Honorable Yepe, sir. Ṣé yín sir? Now. Hello, sir. Now, orúkọ tèmi ni Ridwan Abolore, sir. Orúkọ mi ni Ridwan Abolore. Okay. Yes, sir. Mo rí lecture yín kan, sir. Mo wá ní ìbéèrè kan tí fẹ́ béèrè lọ́wọ́ yín, sir. Now. And again, gẹ́gẹ́ bí a well-concerned Muslim, tèmi jẹ́, tí mo dẹ̀ ń gbé ní United States of America, sir. Tàdéjọ́ lólùfẹ́ tí yín náà, a máa ń gbọ́ lecture yín dáadáa, ṣàlùsàn, sir. Àdèmọ́ pé you are a legal practitioner as well. So, kọ́lọ́ bá a ṣe dáadáa fún yín jù bẹ́ẹ̀ lọ, inshallah. Now, ìbéèrè tí fẹ́ béèrè, sir, ó máa wàrántì pé kí n rìkọ́dù ẹ̀ fún àwọn tó jẹ́ well-concerned lover of truth as well. Ṣé wà okay pẹ̀lú yín, sir? Go ahead. Ẹ ṣeun, sir. Now, ìbéèrè yẹn ni pé, sir, tí family bá wà tó jẹ́ pé èèyàn wá lóun fẹ́ join family àbí òun fẹ́ belongs to that family, ẹ jọ ṣé ẹ̀ṣẹ̀ wà nínú yẹn, sir? Join family yẹn. Bẹ́ẹ̀ni, kì í ṣe èèyàn family yẹn o, kò belong sí family yẹn tẹ́lẹ̀, but ó wá fẹ́ bíi pé ó fẹ́ kàn adopt òun àbí kó fẹ́ join, ó fẹ́ parapọ̀ mọ́ family yẹn pé family lòun fẹ́ máa jẹ́ ǹsìn. Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ wà nínú yẹn, sir? Ṣé ó fẹ́ kàn adopt òun as a child or as what? Yes, as a child or as one of the family member tí ó belong sí tẹ́lẹ̀. Òun kọ́ ló máa sọ bẹ́ẹ̀. Somebody in the family tó mú láti ṣiṣẹ́ Ọlọ́run ló lè adopt èèyàn. Adoption is allowed in Islam. Nítorí látara pé a máa ṣe dáadáa sí ṣẹ́gẹ̀. Bẹ́ẹ̀ sà. Ẹni yẹn ò lè ever jẹ́ orúkọ family in Islam. Masha. Kò lè jẹ́ ẹ̀rí pé orúkọ bàbá èèyàn lèèyàn máa ń jẹ́. Bẹ́ẹ̀ni. Even ká máa tọ́jú ọmọ. Oye ń sin orúkọ bàbá ẹ̀ náà lórí ìkàmá jẹ́. Àwa fẹ́ tọ́jú ẹ̀ láti wo àlùjánnà ni, a fẹ́ tọ́jú ẹ̀ láti rí ọ̀nà Ọlọ́run. Ẹ mọ̀ pé ọmọ bíbí nìdùnnú àwọn èèyàn nílé ayé, àmọ́ ọmọ títọ́ òun gangan lórí eré àlùjánnà. So nǹkan tó máa ń fa associating with those who are not biologically members of the family is just to serve Allah through charitable disposition towards them. Àgbèmáṣe dáadáa sí wọn. So nǹkan tó kàn wà níbẹ̀ ni. Ṣùgbọ́n èèyàn ò gbọ́dọ̀ kàn sọ pé mo fẹ́ lọ di member family báyìí. Oyè kò bófin mu. Ẹgẹ́ kìí so even all over the world, wọ́n máa ní kó prove is it your family or your friends. Because o lè ṣe dáadáa bí friend, o lè ṣe dáadáa bí neighbor, o lè ṣe dáadáa bí orphans, the poor. But family has to do with biological relationship. Yes, the other aspect of it is like a marriage is being a worker. That's how somebody can join the family. Okay. Bẹ́ẹ̀ni sir. Ẹ ṣeun gan sir. Now, ẹlẹ́kejì ibẹ̀ sir. Ẹni tí ò wá belong sí family kan tí a dẹ̀ padà ń rí ẹ̀rí pé kì í ṣe ara family yẹn, pé kò belong sí family yẹn rárá. Tó wá padà dín pé bí ọ̀nà kan sí kejì ó wá claim n tó jẹ́ belongings àbí tó jẹ́ bí nǹkan ní inú ẹbí yẹn, ǹjẹ́ ṣé ò sí ń bẹ̀ yẹn sà? Ẹ̀ṣẹ̀ wà náà yẹn, èèyàn ò ní right ẹ̀rí nínú ọ̀rọ̀ property. Bẹ́ẹ̀ni. Lọ́wọ́n bá ti pín gbogbo property. So ẹ bá dẹ̀ gbogbo jẹ́ pín property. Biological relationship nìkan ló fi pín. Àní lágbájá bí, àlọ́ ọmọ, àní ìyá, àní bàbá, àlọ́ ọkọ, àlàyà, àlọ́ ẹ̀gbọ́n, àlàbúrò nìkan náà fi pín. So ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ nínú Islam láti wá sọ pé mo fẹ́ jogún látara pé mo wá join wọn ó yẹ ń sìn láti ta kò possible. Okay sir. Even àwọn míì wà àgbà tó jẹ́ pé family ni wọn tún lẹ́tọ̀ọ́ sí property yẹn nítorí pé àwọn family kan wà. Okay. Tí ọmọ bá wà
ọmọ ò lè jogún ẹ̀jẹ̀ ọ̀nàgbọ́n. bẹ́ẹ̀ni sà. bí bàbá bá wà bàbá ò lè jogún. tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ká tẹ̀sẹ̀ má wàá sọ ẹni tí ò wá tiẹ̀ ní any biological relationship kò lẹ́tọ̀ọ́ láti nínú ẹ̀rù ẹbí yẹn. ẹ ṣeun gan sà. náà n tó mú mi béèrè yìí sà because gẹ́gẹ́ bí ẹni tó bá mọ̀ yàn tó dẹ̀ mọ̀ pé àfáà lẹ́ni yẹn tó sì mọ̀ pé olùṣe dáadáa ni tó ń mọ̀ wọ́n lẹ́ni tí ń lọ tó ń bọ̀ tó máa ń ṣe wáàsí dáadáa kódà mo wáàsí yín sìn ó ti pẹ́ díẹ̀ ṣe understand tí n bá rí nǹkan tó fẹ́ dàbí kọ́tọ̀wù níbi nǹkan tí èèyàn bá ṣe èmi ò ń feel like pé kí n jẹ́ kó slide mo máa ń make sure pé kí n pé ń tàn kí n béèrè lórí ẹ̀ bí ó bá possible tó ń tàn bá reprove fún mi fine tó má dẹ̀ sọ pé ó kù díẹ̀ káàtó ló tọ́ màá ṣàtúnṣe which is okay. n tó fà á tí mo fi ń béèrè yín lọ́wọ́ yín sà ni pé nípa ọ̀rọ̀ kan tẹ́ sọ lọ́dọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ some years back or recently dẹ̀ ni mo rí fídíò yẹn sà. fídíò yẹn ó bọ́ sí ẹni pé n tẹ́ sọ ń bẹ̀ ni pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ilé ayé lára tẹ́ ẹ bá lọ ilé ẹjọ́ a máa nà yín pa ẹ sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nítorí àfa tèmi fi wá ń béèrè yẹn ni pé ńgbà tèmi consult àwọn ilé ayé lára tó jẹ́ àwọn ọmọ ilé ayé lára wọn làwọn ṣe meeting uncountable meetings láti lè jẹ́ kí imam tọ́lẹ̀ kọ́lọ́n ṣe dáadáa fún wọn wípé kan prove paternity bọ́n ṣe jẹ́ ọmọ ilé ayé lára tó fi wá claim imamship tí ilé ayé lára tó jẹ́ ń pé ilé ayé lára ló yẹ kó jẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ ṣe àgbọn ṣe understand sir. mo dẹ̀ pé ìmáàmù tọ́lẹ̀ àfúnra ara mi ṣùgbọ́n unfortunately wọ́n láwọn ò fẹ́ sọ̀rọ̀ ẹbí àwọn pẹ̀lú anybody of which that is his own which láti má bá anybody sọ̀rọ̀ nípa family wọn but ńgbà tí ẹni tó jẹ́ kan nú ara family yẹn tèmi pé ó jẹ́ kí n máa mọ̀ gan wípé ìyá tó bí ìmáàmù wa tọ́lẹ̀ wọ́n láwọn ò bí ọmọ kankan sílé ayé lára bèlèntàsé yóò wá jẹ́ ìmáàmù tó tọ́ sí ilé ayé lára láti claim ọmọ ayé lára ṣe understand sir. so ǹgbà tẹ́mi gbọ́rọ̀ yẹn mo á rí pa lẹ́kùn díẹ̀ ká tó ọ̀rọ̀ yìí gan àwọn ilé ayé lára gan ló tọ́ sí ẹni tí ó sú ìmáàmù tọ́lẹ̀ látara ń pé wọ́n wá claim paternity tán belong sí láti gba ipò tí ó belong sí paternity yẹn lèmi fi ní màá pè yín sà láti béèrè àwọn béèrè yẹn lọ́wọ́ yín because right now ó ṣì wà lórí program tí mo ṣe ní ìjẹta àbáná dẹ̀ ni lórí pé n táwọn ẹni yìí sọ rèé o nípa family yìí o n tó bá sọ rèé o kán lọ tún ṣe o kì í ṣe pé ọba fẹ́ yọ ìmáàmù tọ́lẹ̀ o kò dẹ̀ ń ṣe pé bí ọba ń bá ìmáàmù yìí jà o ṣùgbọ́n àwọn ẹbí níwọ̀n lè prove paternity bọ́n ṣe jẹ́ ọmọ ilé ayé lára bèlèntàsé ìyá wọn gan láwọn ò bí wọn sínú ẹbí ayé lára so ngbà tẹ́mi rí fídíò yẹn tí mo dẹ̀ mọ̀ pé well concerned muslim lèmi tí mo dẹ̀ jọ́ lódodo èèyàn tí mi ń fẹ́ kí wọ́n dà nǹkan pọ̀ mọ́ra wọn tí mo dẹ̀ fẹ́ dáadáa fún yàn ni mo fi rí fídíò yẹn mo fi ní màá pè yín ká ṣàlàyé fún yín ká dẹ̀ bí láwọn ìbéèrè yẹn sà so ọ̀rọ̀ mi nìyẹn sà. alákọ̀ọ́kọ́ ni pé nínú Islam ìdílé ẹbí kan náà fi ń yan ìmáàmù nínú Islam ẹ lè rí as a condition for imamship, membership of a particular family. Kí ló fà á ni wípé Ọlọ́run náà mọ̀ wípé ó ṣeé ṣe kí gbogbo ìdílé kan kí wọ́n yọ ẹlẹ́bọ. Àwa nítorí pé ìdílé yẹn ló kàn ká gbé ẹlẹ́bọ síbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni wípé mọ́ṣáláṣí tẹ́ ẹ rí yẹn ìdílé ayé lára kọ́ ló kọ́ mọ́ṣáláṣí. Téèyàn bá tún wá jẹ́ kóun ló kọ́ mọ́ṣáláṣí ẹ máa gbọ́ tó bá yẹ pé àwọn ni wọ́n kọ́ mọ́ṣáláṣí níjọ́ tán bá ti tẹ́wọ́ gba £1 tó ń pè ní fífẹ́ bí lè láì. Ó yẹ ń sìn níbẹ̀ Supreme Court ní kì í ṣe tiwọn mọ́. Ó ti di ti gbogbo ayé. So personal wọn kì í personalize mọ́ṣáláṣí débi pé ọba àdúgbò lè personalize ẹ̀. Níjọ́ tẹ bá ti lè sọ pé ẹ tẹ́wọ́ gba £1 níbẹ̀ lówó donation. Èmi sọ ilé fún yín àti lọ́yà. Bẹ́ẹ̀ni a jẹ́ pé gbogbo ẹni tí ń wá síbẹ̀ wọ́n ti di dìrónà lára àwọn a máa wá ní aṣojú. Anyway ìyẹn náà wà lẹ́gbẹ̀ẹ́ kan. Tẹ́lẹ̀ ẹgbẹ́ lọ́wọ́n bá gbọ́ ọ̀rọ̀ ara tí yín ní kẹ́ ẹ mójútó
tó yẹn sìn ẹ̀rí ọ̀rọ̀ ẹbí Ayélára ẹni tó bá ní interest tó yẹn sìn ó gbọ́dọ̀ lọ jókòó ti gbogbo wọn, á jókòó ti ìmáàmù Ayélára, á jókòó ti gbogbo àwọn tó kílèmù pé ìmáàmù yìí ọmọ Ayélára ni, á dẹ̀ lọ bá wọn tó sọ pé kì í ṣe ọmọ Ayélára, oníkálukú oyè yìí ọtí náà Ayélára ló ń jẹ o kẹ́lẹ́ mọ̀ pé nínú Islam ní tó ń lè jẹ́ kẹ́dà sórí rẹ̀ ń dọ̀gbìn ìdàlùkì àwọn òní kó mójútó ohun tó kàn kó má dà sí ní tí ò bá kàn àmọ́ tó bá ti jẹ́ ọ̀rọ̀ Ìsìláàmù gbogbo wa pátápátá la máa yànnà náà ẹ̀ àwọn pàǹtí wo lè fi ń sọ oyè ń sìn ṣùgbọ́n mi ò sọ̀rọ̀ ìfẹ́ inú oyè ń sìn ìmọ̀ là á fi ń yànyàn ẹ̀dá kan ò wá lè dípò tí ìbáṣepọ̀ Ọlọ́run ló fi sílẹ̀ oyè ń sìn whether by mistake or by error ni lágbájá bá ti di leader nínú Ìsìláàmù Ọlọ́run mọ̀ sí oyè ń sìn nígbà Ọlọ́run sì mọ̀ sí wọn tí wọ́n bá ti sọ yìí pé wọ́n ń ṣe akitiyan lórí pé òun ló yẹ kó wà ń bẹ̀ òun kọ́ ló yẹ kó wà ń bẹ̀ kí làwọn afá máa wò àmàwò kí ni qualification bí wọ́n fi ń ṣe ìmáàmù yẹn ló kàn wá pé yín àwa wò qualification bí wọ́n fi ń ṣe ìmáàmù gbogbo ẹ̀ ló pé sára ìpààyàn gbogbo nǹkan fi ń ṣe ìmáàmù tó pé sí lára àmàdà alábùs ìjọba bá mú condition kan tó lọ́wọ́ lọ́wọ́ sí ìmáàmù kì í ṣe ìkílé kò dẹ̀ sí nínú ogún pínpín irú ìbéèrè fẹ́ bí nìyẹn ẹ̀jẹ̀ tán ní òfin mú pé wọ́n ń gbalẹ̀ ilé Ayélára àbí wọ́n ń pín aṣọ Ayélára àbí wọ́n ń tàn wọ́n yàrá ní ilé Ayélára mọ́ṣáláṣí ìdúgbò ní mọ́ṣáláṣí ayé ṣe é ti jẹ́ pé kò sí ẹnì kan nílùú Ògbómọ̀ṣọ́ yẹn nínú Ìsìláàmù yóò lẹ́tọ̀ọ́ àti ṣáájú ẹ̀wọ̀n níbẹ̀ ìlú bá wa sọ yìí pé tẹ bá dẹ̀ rí ọba àná pẹ̀lú àwọn àṣà tí wọ́n gbé kalẹ̀ ńbẹ̀ ọba àná ló pa arákùnrin yìí jẹ tó yẹn ní kábà tẹ̀sán pé ẹjẹ́ ká tẹ̀ bá ṣe. so ìgbà ọba yẹn wà láyé tó yẹ kí gbogbo wàhálà yìí ti yọ kọ́mọ kí ọba fúnra ẹ̀ tó fi síbẹ̀ kó lè yọ ọba yìí ò sí ń bẹ̀ mọ́ ọba mi wá dé ọ̀rọ̀ òṣèlú yẹn pọ̀ lórí ọba jíjẹ nílùú Ògbómọ̀ṣọ́ ó ní group tó ní kálukú support ẹ̀yìn àbábọ̀ ẹ̀ ló fa kí ló ní kálukú fẹ́ ṣe lórí emergency ọ̀rọ̀ yìí is deeply rooted in politics. ẹ̀tọ́ bá sọ politics yẹn ẹ̀yìn àti ìgbà tó ń ti fẹ́ yan ọba ọ̀rọ̀ ti wà ń bẹ̀ ìgbà ọba sì dé bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà tún tẹ̀síwájú bẹ̀tí tí ẹ káwa dúró lé lórí lẹ́ni tó bá jẹ́ pé ó ń fẹ́ kọ́lọ́hún ó dájọ́ léwu lórí má sọ ohun tójú rẹ̀ ò bá tó má bá wọn sọ pé lágbájá kì í ṣọmọ ilé lágbájá nígbà tójú rẹ̀ ò bá tó tó bá jẹ́ pé wọ́n ní kì í ṣọmọ ilé lágbájá tóun náà lóun kì í ṣọmọ ọbẹ̀ ó lọ́mọ ọbẹ̀ lòun àwọn gúrùpù kan sọ pé ọmọ ọbẹ̀ ni wọ́n tún jáde wọ́n wá fún ọmọ ọbẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn kan sọ pé kì í ṣọmọ ọbẹ̀ ọ̀rọ̀ yẹn ti kọjá tiwa o. bàbá wọ́n ti wà ní ọ̀dọ̀ àwọn tí wọ́n lè rojú ẹ̀ àmọ́ ìtúkàn ara gẹ́gẹ́ bí àfà òun lọ̀rọ̀ imamship àti mọ́ṣáláṣí nínú kùránì nínú àdìsí àlọ́gbọ̀n Muhammad sàlá sorúkọ ìdílé kan lórí pé a fẹ́ yan ìmáàmù ta ló mọ kùránì jù ta ló gbàgbọ́ yẹ́sìn jù wọ́n lè ti gbogbo ẹ̀ kalẹ̀ ilé Ayélára ò sí ń bẹ̀. tó jẹ́ bá gbọ́ kí mo sọ yìí pé táwọn Ayélára bá lọ sí kóòtù tó bá jẹ́ pé àwọn tí wọ́n kàn kírun ń bẹ̀ lásán lóye ń dì wọ́n bá sọ yìí pé àwọn náà lẹ́tọ̀ọ́ lórí ibi táwọn ti ń kírun ìjọba ó tẹ́tí sí wọn lóye ń dì kì í ṣe ó ti yàtọ̀ sí oyè ìdílé kì í ṣe oyè ìdílé gbogbo tọkọsọ yẹn wọ́n kàn mú gbogbo ẹ̀ mọ́ra wọn ni ọdún kẹrin tó ń lò ń bẹ̀rẹ̀ àti ìgbọ́ òṣùbà kan. ó yé mi sà ó yé mi gbogbo ń tẹ́ sọ sà ntí lára tí mo kàn fẹ́. àti ìgbọ́ òṣùbà kan tí ètò máa wá ní látara pé ká tọ́ni sọ́nà níbi ẹ̀sìn ká ṣàlàyé bí nǹkan ti rí fún yàn. àfààní ń gbìyànjú tiẹ̀. bẹ́ẹ̀ni of course but lára nǹkan tí èmi mo kàn rí nù ntẹ̀sán sà ṣe rí ẹni tẹ́mi bá sọ̀rọ̀ tó jẹ́ ọmọ ilé Ayélára yẹn tí mo dẹ̀ sọ fún pé ìjọ́ tó fẹ́ sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí àwọn èèyàn á gbọ́ o torí èmi ò dẹ̀ fẹ́ kó sọ nǹkan tí ò ṣojú ẹ̀ àbí tí ò rí bẹ́ẹ̀ ṣe understand sà
ó lè jẹ́ kí n mọ̀ pé kódà kí ọba ìyẹn tó lọ kó tó ṣaláìsí làwọn tí ń gbégbèsè àti fẹ́ rí ọba ń pé ìgbà tí ẹni yìí bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé rẹ̀ kò jọ mọ́ ọmọ ìlú yìí. ok sir. wọ́n bá gbégbèsè ńgbà yẹn ṣọ́ba yẹn yọ ní ṣọ́ba yẹn yọ. tó ṣẹlẹ̀ ni pé wọ́n jẹ́ kí wọ́n rí ọba yẹn àṣẹ́sì no kìtẹ́ ń ṣe kọ́ńtẹ̀ ìyọ́ là ń sọ bàbá kìtẹ́ ń ṣe ọ̀rọ̀ yìí yọ ṣe understand ntẹ́mi kí ẹ̀ fún ni pé ntáwọn ènìyàn kí ẹ̀ fún ni pé kì í ṣọmọ àwọn ọ̀dẹ̀ ní mo ṣe ń yan. àwọn kan náà máa sọ bẹ́ẹ̀ gbọ́ àwọn kan náà máa sọ bẹ́ẹ̀. ẹ mọ́mí ẹ̀ gan lóhun òbí síbẹ̀ náà ló ń yàyàn lẹ́nu bàbá. náà. èèyàn kan bá ń sọ pé ọmọlé lágbájá ni èyí ọmọlé lágbájá wọ́n gbọ́dọ̀ ju kẹ́mi kẹta sọ bẹ́ẹ̀ kálẹ́mi kẹta kóòtù ló máa ń sọ kì í ṣe opinion tiwọn. kóòtù ló máa ń sọ ibùn àbímọ ń sìn ẹ̀mọ̀ kan máa ń ṣe DNA. exactly that might be proof paternity. ẹ̀mọ̀ kan gbọ́dọ̀ bá ọ̀rọ̀ wọn débi DNA ṣá. definitely wọ́n tẹ̀ máa kọ́ máa bà dé bẹ́ẹ̀ exactly I get it. kò ń ṣe kéèsì kékeré. of course yes. yes that's true ó yé mi bàbá. because àtijọ́ yìí náà sọ pé kì í ṣọmọ wọn ọmọ bóyí wọ́n ní he who alleges must prove. wọ́n gbọ́dọ̀ sọ pé ọmọ ní Haruna ní káwọn Haruna ní ọmọ wa ní o. bàbá of course bàbá jẹ́ ọmọ kan tó tẹ̀ ń convince mi ni pé wọ́n ní mọ́mí ẹ̀gán láwọn òbí wọn sílé ayé lára n tó ń yà mí lẹ́nu nìyẹn. ẹ mọ̀ pọ́bìnrin ló dẹ̀ mọ̀ náà bímọ sí. ẹ mọ̀ kankan ẹ yẹ pé láti ìsìnkàn tí ò ní dá yín láàmú. ok. ó ní nìyẹn ó sì lè Islam lè mọ́rí tẹ̀lé mọ́láyà ni lára ń ta fi ń mọ èèyàn tó máa jó lóríire má dà sí ní tí ò bá kàn ẹ́. understand so òun mo sọ pé ó jọmọ kò jọmọ ìyẹn ò kàn wá èyí tó kàn wá òun ní Islam ìlú Ògbómọ̀ṣọ́. bọ́ bàbá ẹ má bínú aájì ẹ má bínú sà but tí ọ̀rọ̀ ẹbí bá ti ń fẹ́ fa wàhálà sínú ìsìlámù tó kàn wá àáfẹ́ kan ní ibi kan náà. ẹ máa gbọ́ kò sí wàhálà kankan ẹ máa gbọ́ kò sí wàhálà ń bí kankan. ta ló fẹ́ kírun l'Ógbómọ̀ṣọ́ tí ò rírun kí. no kì í ṣe fún ọ̀run kí. l'Ógbómọ̀ṣọ́ tí ò ráwẹ̀ gbà. bẹ́ẹ̀ni. ta ló fẹ́ yan sàká l'Ógbómọ̀ṣọ́ tí ò rí sàká yàn. kódà àwọn tí wọ́n sọ pé wọn ò lọ́wọ́ sí ti ìmáàmù yìí àwọn náà yan máàmù wọn sì ń kírun. ìtàn pè lẹ́sìn nínú ìsìlámù. even ní Nàìjíríà tẹ́ bá gbọ́ freedom of religion oníkálukú ní freedom àti yàwèrè náà ń pè bẹ́ẹ̀. ṣé àmà mi níṣẹ́ pé èrè tiẹ̀ kò dí tẹ́lẹ̀ ní ìlọ́wọ́ ó tán o. tó ẹ rí i pé wàhálà òde bá ìsìlámù àtọ́ọ̀lù. ẹ bá lọ wádìí ẹ̀ àwọn tí kì í ṣe mùsùlùmí náà máa ń wà nídìí wàhálà kí mùsùlùmí má ṣọ̀kan. ó yẹ ẹ bá lọ wò ó láti bẹ̀rẹ̀ dókè ẹ̀rọ wá àwọn tí ì ṣe mùsùlùmí ń bẹ̀ ẹ̀rọ wá àwọn mùsùlùmí tó ṣe pé àwọn àlàyé ẹ̀sìn tí àáfàá yìí ṣe ò tẹ́ wọn lọ́rùn torí pé tó ní ìlànà táwọn wà ó yẹ sí gbogbo wa la mọ ibi tó ní kálukú fì sí. bẹ́ẹ̀ ṣe ní kíní yìí ó ní polówó àríwá lè ká fèrè náà ẹni tí ò gbọ́ lọ́n gbọ́ lára àbúrò máa ta ìtẹ̀lé ń bọ̀ tẹ̀lé kódà kó jẹ́ ìmáàmù ni o ní freedom láti mọ́ tẹ̀lé ẹ ní ìmáàmù mọ́ṣáláṣí ò lè yáde tí ò rí ìrùn kí. làkọ́njínù kún wà ní ẹ̀dín ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ tèmi ẹ̀rí máa mú tọ̀hún òun náà ń ṣàṣojú ọba káàkiri ó yẹ ẹ̀sìn ẹ̀bùn ìdẹ́ ń sọ pẹ̀lú àlàáfíà kò sí wàhálà rárá nílùú Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni tó máa lóhùn orí wákàtí márùn-ún tún níta wá ṣe láyé nìyẹn ìfẹ́ tó fẹ́ sòdodo tí òdodo sọ kò tẹ̀ sẹ́ni tó fẹ́ parọ́ tí òwe rọ̀ pa ó yẹ ẹ̀sìn ìsìláàmù ọ̀gbẹ́ wàhálà kankan ò dé bá ìsìláàmù ṣùgbọ́n ẹnikẹ́ni tí ò bá ti dúró tòdodo òun mọ̀ rí wàhálà tó yẹ ẹ̀sìn ẹ mọ̀ ráwọn alábòsí lọ́tún lọ́sì àmọ́ ibi tẹ́mi ń fẹ́ kí ẹ fi àtìkù tí ń sí nǹkan tí ó máa láàfíà bẹ́yìn gangan wọn náà ni pé inú ojú mi ò tó ọ̀nà tó má jẹ́ ìṣàlàyé rẹ o sóra kan ni o. bàbá èmi bàbá. wàlá ó mọ lẹ́sà lẹ́kàbí èlùm má sọ tí ìmọ̀ rẹ ò gbé o. exactly nítorí pé ntọ́lọ́run bí wá pọ̀. definitely bàbá exactly. ìmọ̀ràn tèmi ní fún ẹ̀yin tó dẹ́ mọ̀ mo láti ṣàlàyé kí ló fà á. ó yé mi bàbá. ìṣe wà ìyẹn tí mo ṣe
ọkàn mi sì balẹ̀ ìpè alhamdulillah ọmọ ìyá wa gbogbo àtàjẹ́ mùsùlùmí agbọ́dọ̀ lọ fi ìfẹ́ hàn tó dodo òun ló fa gbogbo àtàǹṣe wá àti ní kàǹkà tá a bá gbọ́ pé wàhálà kan wà níbì kan ètò ìdódòdó bẹ̀ là ń lọ dúró tì lóyún bì mi ò lọ sọ pé lágbájá ọmọ Ayílára kì í ṣe ọmọ Ayílára ní gbọ́ nínú wá àti mi tí mò ń sọ ni pé ìdílé Ayílára ìdílé kọ́ la fi yan ìmáàmù o wọ́n lè gbà sínú advocate kó ṣàlàyé ẹ̀ fún wọn ìdílé kọ́ tó bá yẹ pé ilé Ayílára ni tọ́kọ Ayílára Central Mosque wọn ò gbọdọ̀ gbára àtàláyè kó kírun bẹ́ẹ̀ o tára àtàbá fi kírun jọ̀mọ́ pẹ̀lú yín ẹ má gbà kó dáwó síbẹ̀ o. wọ́n ní mọ́sáàsì ọba ni wọ́n tẹ̀ ní mọ́sáàsì ọba níbẹ̀ yẹn kì í ṣe pọ́n ìlú wọ́n ní mọ́sáàsì ọba ni ṣe understand tó jẹ́ ti tọba kọ́ ṣe understand láti ilẹ̀ wọ́n dẹ̀ ti ní bọ́n ṣe yan ìmáàmù. ẹni mọ́sáàsì tó jẹ́ ti ọba. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bọ́n ṣe sọ. ẹni mọ́sáàsì tó jẹ́ ti ọba. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ti ní bọ́n ṣe yan ìmáàmù ń bẹ̀. òbí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin. ó yé mi abẹ́ òfin. ó yé mi bàbá bọ̀ wọ́n dẹ̀ ní. of course ó yé mi sà bẹ́ẹ̀ ni ó yé mi sà wọ́n dẹ̀ ní wọ́n ní bọ́n ṣe ń yan ìmáàmù nìyẹn. kò sí nǹkan tó ń pè ní mọ́sálásí ìsílẹ̀ ọba àti tó bá jẹ́ pé ọba nìkan ní kírun ń bẹ̀ kò sì gba kọ́bọ̀ lọ́wọ́ ará àtàwọn ọ̀jẹ́ kára àtàwọn dá sí pètè mọ́ọ̀lù wọn ọ̀jẹ́ kára àtàwọn dá sí anything bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń ṣe é mọ̀ pé ìlú wọn ọ̀gbà kátẹ́wọ́ gba owó ọ̀fẹ́ kò sí láyè kankan donation lábẹ́ òfin tó bá ti gba donation to the public trust. ok sir ó yé mi sir so ká sọ pé tọrọ imamship yẹn. mi ò lòdì sí gbogbo sísítẹ́ẹ̀mù táwọn èèyàn gbé kalẹ̀ káàkiri àmọ́ tó bá ti dọ̀rọ̀ pé ta ni yóò ṣáájú wa ìmọ̀lólàdé ní o. bẹ́ẹ̀ni sir then lastly. àtàbára àwọn ọba tí wọ́n lo ipò wọn dáadáa láti yan àwọn tí wọ́n nímọ̀ síbẹ̀ ẹ̀ máa rí pé kálukú máa ń kọ̀mẹ́ǹdì wọn. tọ́ba jẹ́ yan ẹlẹ́bọ síbẹ̀ àwọn èèyàn sì mọ bí wọ́n ti mọ máa lọ kí wọn lọ́tọ̀ọ̀tọ̀. ó yẹ yín so but controversy ilé Ayílára kọ́ ló gbé mi wá síbẹ̀ controversy the leader of the Muslims òun ló gbé mi wá síbẹ̀ ó yẹ yín mo tẹ̀ fẹ́ kí àwa mùsùlùmí ká dúró tí òdodo gbogbo à ń rojọ́ à ń ṣàlàyé fẹ́ nìkan ìjọ tá a bá ti láníyàn fọlọ́run la fẹ́ tẹ́ lọ́rùn ẹ̀rí pé ìjà ò ní pẹ́ lórí igbá àmọ́ tó bá jẹ́ pọ́ mìíràn la fẹ́ tẹ́ lọ́rùn àti bẹ̀rẹ̀ iṣẹ́ kan tí ò lópin nínú ìkó àlàkùrá ẹ ṣeun gan nínú àlùkùránì. ọmọ èèyàn tá a fẹ́ tẹ́ lọ́rùn ọmọ kan náà dá wa ọmọ kan náà lè fẹ̀sán ẹni tó dá wa Allah ibi tó fèsì ní kẹjẹ àfìsì lórí òdodo. oyè mi sà nínú àlùkùránì tí àjọ ké fúnra bàbá tẹ ké fún mi tá a dẹjọ ké bàbá kùránì yẹn náà sọ fún ọ ní wàlá talbisul haqqa bil batil wa taktumul haqqa wa antum ta'lamun. wàlá talbisul haqqa bil batil wàlá talbisul haqqa bil batil wa taktumul haqqa wa antum ta'lamun ní suratu Baqara. naam. ṣe understand ọlọ́run ní ká má da irọ́ pọ̀ mọ́ òdodo ká má dẹ̀ fo òdodo ká má bò mọ́lẹ̀. ká má da irọ́ pọ̀ mọ́ òdodo. bẹ́ẹ̀ ni ká má sì. èwo ni irọ́. mò ń bọ̀ sà. èwo ni irọ́. mò ń bọ̀ sà ká má sì de òótọ́ ká má bò mọ́lẹ̀ tá a bá mọ̀ ṣe understand sà. ká má bò tọ́ pamọ́. ká má fi pamọ́. èwo ni irọ́ èwo lòdodo tó wà lẹ́yìn. naam irọ́ tèmi rí nínú ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí ni pé ìyá tó bí ọmọ gangan ọlọ́run òbí sílé Ayílára. Assalamu alaikum. ẹ má lọ sí rí àyẹn ẹ má lọ sí rí àyẹn because ojú mi ò tó ń tẹ̀ ń sọ yìí. bẹ́ẹ̀ ni bàbá àwọn tó jú wọn tó. ẹ máa gbọ́ ẹ mọ̀ kí mo ń tẹ́tí gbọ́ yín látàárọ̀ torí pé à ń sọ ohun tó clear mi ò fẹ́ dá sí òkàn yìí. ìyá tó bímọ bàbá tó bímọ o wallahu a'lam iwájú ọlọ́run nìyẹn wà ẹ má wọlé wala taqfu ma laysa laka bihi ilm má sọ ohun tí ìmọ̀ rẹ̀ ò rọ kiri ká rẹ̀ nítorí pé kí ni a bí ọ nípa nǹkan wọ̀nyí. ó yé mi. kò sẹ́ni tó wà ń bẹ́ ń bá wọn bára wọn bàbá bọ́ ìsìlámù dẹ̀ gbà. ìgbéyàwó ẹnìkan kò ṣe. bàbá ìsìlámù gbẹ ó gbà wọlé. mọ lágbájá. bàbá ó yé mi bàbá ó yé mi but ìsìlámù mò ń bọ̀ sà. ìyẹn ti kọjá agbára tèmi àbá. mò ń bọ̀ sà ìsìlámù
Islam accept mo ń bọ̀ sá. Ibi tẹ́ ẹ wọ̀ yẹn. Bàbá. Ibi tẹ́ ẹ wọ̀ yẹn ó ti kọjá agbára. Ó yé mi. But Islam gbà wọlé. Islam. Ìjókòó pé ta ló bí lágbájá. Ó yé mi. Ìjókòó ìmọ̀ ló làdé. Ó yé mi bàbá. Ká tó lórí ìmọ̀ yẹn. Ó yé mi sá. Ntí mo mí ni pé bàbá ó ti kọ́ di fóònù. Ok, kò sí wàhálà.